fún yín ibẹ̀ láti kọ́kọ́ máa bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ mẹ́sẹ̀gì tó wá láti àwọn kan pè lóríṣiríṣi ṣùgbọ́n àwa tá a mú arákùnrin pé lára àwọn tí ó ní ọpọlọ lolódùmarè ṣe wọ́n. Ẹ jẹ́ n play fídíò yìí, ẹ farabalẹ̀ ẹ bá mi gbọ́ nǹkan tí ọba Solomon sọ. Ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi share ètò yìí, ẹ máa bá mi pín, ẹ ṣé mo dúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, gbogbo ọmọ Yorùbá ti gbà wípé ẹ̀yin ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá. Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀jájá one, gbogbo àwọn ọmọ Yorùbá ti gbà wípé ẹ̀yin ni olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá pátá. Ṣùgbọ́n wọ́n ń pè bìkan ní Ìdó-àní, bóyá Ìgbómìnà náà ń pè. Wọ́n ní àwọn Fúlàní ń pa èèyàn níbẹ̀. Wọ́n ní wọ́n ń jí àwọn èèyàn gbé ní àwọn agbègbè kan ní Ìṣẹ́yìn, ní Ṣakí, oríṣiríṣi. Ẹ jọ̀ọ́ lọ bá wa wá àkọ́ṣe sí. Kì í ṣe nǹkan tó tọ́ kí wọ́n máa pa ọmọ ènìyàn lójú ènìyàn, kí ènìyàn má lè rí kankan ṣe sí. So ẹni ọba tó bá jàdùn olórí tí wọ́n dẹ̀ ń pa àwọn ènìyàn ẹ̀ tí ò ṣiṣẹ́ olórí, Ṣàngó máa pa ọba náà. Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. I come again. Ẹni ọba tó bá jàdùn ipò ní ilẹ̀ Yorùbá tí wọ́n pa àwọn ènìyàn ẹ̀ tí orí kankan ṣe sí, tí orí kankan sọ, tí orí solution sí, tó dẹ̀ sọ pé òun ni bàbá wa, Ṣàngó máa pa ọba náà àti gbogbo àwọn tó ń gbè sẹ́yìn ọba náà. Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. Ní báyìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má yẹ ká gbè sẹ́yìn ọba kankan mọ́. Ọba tí gbogbo wa máa gbà wípé òun ni olórí gbogbo wa nílẹ̀ Yorùbá, òun ni ọba tó bá bá wa wá ojútùú sí ọ̀rọ̀ kidnapper tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Òun ni ọba tó bá bá wa wá solution sí ọ̀rọ̀ ìjínigbé tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Tàbá rí ọba tó gbé adé òfò kan sórí tí wọ́n ń pa àwọn ènìyàn ẹ̀ tí ò sọ̀rọ̀, tí wọ́n ń rèpù àwọn ènìyàn ẹ̀ tí orí kankan ṣe sí, tí wọ́n ń ba oko àwọn ènìyàn ẹ̀ jẹ́ tí orí solution sí, tó wá ń kílèmù àgbà, Sàpàná máa pa ọba náà. Àti wá àti àdé tó wà lórí ẹ, Ṣàngó máa pa yín, Àjàtálá máa pa yín, Ọbàtálá máa pa yín. Orí oyè tẹ́ wà yẹn ẹ máa sánkù. Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. Ìdí rèé o. Wọ́n ní a ò lè fi ènìyàn jẹ oyè àwòdì kó má lè gbẹ́dìyẹ. Ilẹ̀ Yorùbá ti mẹ́hẹ. Àwọn ibi tí àwọn ajínigbé, àwọn apànìyàn, àwọn kidnappers ti wọ̀ nílẹ̀ Yorùbá ti pọ̀. Please, ìwọ ọba tó bá mọ̀ pé olórí wa ni ẹ́, àti rẹ́dì. Ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ̀ pé olórí wa ni ẹ́, báwo la ṣe fẹ́ mọ̀ pé bàbá wa ni ẹ́? Òun ni wípé kó bá wa wá ojútùú sí ọ̀rọ̀ à ń jí ènìyàn gbé, wọ́n kidnap ènìyàn sí ilẹ̀ Yorùbá. Ọba kọ́ba tó bá bá wa ṣe bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká tẹ̀lé ọba náà. Ṣùgbọ́n ẹni ọba tí ò ṣe bẹ́ẹ̀, tó wá ń bá dé òfò kiri, tó wá ń claim wípé èmi ni bàbá, èmi ni igbá, èmi ni kòkò bàbá ìsásùn, tí ò dẹ̀ ti ṣe bàbá, lùkúlùkú máa lu ọba náà pa, kò ní pẹ́ lórí oyè. Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ọmọ Yorùbá má gbé sẹ́yìn ọba kankan mọ́? Ọba tó bá bá yín wá solution sí ojútùú nǹkan tó ń ṣe ilẹ̀ Yorùbá, òun ni kẹ́ mú lórí yín. Kì í ṣe ọba tó kọ́kọ́ dé tí ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́. Kì í ṣe ọba tó dé láàárín tí ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́. Kì í ṣe ọba táwọn máa ga pákiri títì tí ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́. Kì í ṣe kó táwa dìde nílẹ̀ Yorùbá nìyẹn. Ọba tó máa bá wa wá ojútùú sí ọ̀rọ̀, sí wàhálà tó dé bá ilẹ̀ Yorùbá, òun ló lórí wa. Òun ni a fẹ́ máa tẹ̀lé àpẹẹrẹ. Kì í ṣe ọba tó máa wí wóró lórí íńtánẹ́ẹ̀tì nìkan. No. Wọ́n pe àwọn ibì kan ní Ìdó-àní, bóyá Ìdó-àní ni wọ́n pè, bóyá Ìgbómìnà, ó ní ìdúgbò tó fi pe ibẹ̀ yẹn, tí wọ́n ní gbogbo àwọn baálẹ̀ ẹbẹ̀, gbogbo wọn náà ti lé dànù, kò sẹ́ni tó lè gbèlú náà mọ́. So ẹni ọba kọ́ba
bá ti bá wa wá solution sí ìṣòro tó ń dojúkọ ilẹ̀ Yorùbá, òun ni olórí ọba ní gbogbo ilẹ̀ Yorùbá o. Wọ́n ní abiyamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má ta sí wèrè. Abiyamọ tó gbẹ́kún ọmọ ẹ̀ tó ta sí wèrè, abiyamọ rádaràda ni o. Abiyamọ rédèrèdè ni. So ẹni ọba kọ́ba tí ó bá ti bá wa wá ojútùú sí ọ̀rọ̀ wàhálà tó ń dé bá ilẹ̀ Yorùbá, tí Yorùbá máa fi wà ní ìṣọ̀kan, tí wọ́n ní máa jí wa gbé mọ́, tí wọ́n ní máa rèpù wa mọ́, òun ni olórí ọba nílẹ̀ Yorùbá o. Ire o. Ẹ̀yin ènìyàn mi, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọba Solomon. Ẹ rí i pé powerful message ńlá ni. Ọ̀rọ̀ yẹn lè fẹ́ jọ bí ọ̀rọ̀ pé èwo lè pè, èwo ń tè pè. Ṣé àti dé ojú ẹ̀ ń sìn? Ẹ̀yin èèyàn wa, ṣé irọ́ ni ọba Solomon ń pa? Àbí òótọ́ ló sọ wípé àwọn bandit wọ́n ti wọ ilẹ̀ wa? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, fídíò kan tẹ̀ mí lọ́wọ́. Àná ló yẹ kí n ti ṣe fídíò yìí, ṣùgbọ́n mo busy bákan lánàá yẹn. Fídíò kan tẹ̀ mí lọ́wọ́ tí mo rí lórí gúrùpù àwọn Haúsá tí mo wà, táwọn náà ti ń béèrè fún Arewa Nation. Ṣé mo pé mo máa ń sọ fún yín pé mo wà lórí gúrùpù wọn. Fídíò kan wà ńbẹ̀ tí mo rí tó tẹ̀ mí lọ́wọ́, tí mo rí tó ń gbé wọlé. Gbogbo bí bandit ṣe ń ṣe yẹn, orí gúrùpù yẹn kò sí gbogbo nǹkan tó ń lọ ní Zamfara ní gbogbo ẹ̀. Orí gúrùpù yẹn ló máa ń sẹ́ǹdì ẹ̀ sí, gbogbo ẹ̀ ń lọ. Kódà àwọn politician àwọn kọ̀ọ̀kan mẹ́mẹ́ ó wà lórí ìkànnì yẹn, bẹ́ẹ̀ wọ́n ń sọ̀rọ̀. Ìkànnì ńlá ni. Òun lèmi fún ara mi fi mọ̀ pé orílẹ̀-èdè yìí máa tú lọ́jọ́ kan. Torí pé ohun tí wọ́n ń ṣe lórí ìkànnì yìí, tí n bá ní kí n máa sọ, ẹnu máa ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé ṣé pé àwọn Haúsá ṣìkù. Àwọn Haúsá ṣìkù o, tí mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnà ogun máa bẹ́ẹ̀lẹ̀. Kí ni mò ń gbìyànjú láti sọ, ẹ̀yin olólùfẹ́ mi? Kí ni mò ń gbìyànjú láti sọ? Ni pé fídíò yìí tẹ̀ mí lọ́wọ́. Mo wá fẹ́ fi kí ọ̀rọ̀ tí brọ́dà wa ọba Solomon tó sọ, mo fẹ́ fi kí lẹ́yìn. Ṣé lóòótọ́ làwọn bandit ti wọ ilẹ̀ Yorùbá tó pọ̀? Ṣé mo pẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ tó sọ pé wọ́n ti wọlé tó pọ̀? Now ẹ já wo fídíò tí mo gbà, tí mo mú jáde nínú ìkànnì àwọn Haúsá yìí. Màá play ẹ̀ kí n tó wá sọ nǹkan tó jẹ́ fún yín. Ẹ jẹ́ ká máa wò. My people, may una watch this video. This Fulani people, they no dey joke. See how they line up. Now fight them, they go like this. Omo, as I watch the video, I get surprised. Nothing with Fulani they no go fit do. See the way they dey on top bike because of fight. Now these Fulani people come stand on top bike, hold their kala for hand. My people.